tọ́ mo kí gbogbo ọmọ díẹ̀ sí fans club pátápátá, mo kí gbogbo wa. Orúkọ ti tèmi ní Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sì tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV. Mo kí wa o, mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo kí obìnrin, mo kí ọmọdé bẹ́ẹ̀ ni mo kí àgbàlagbà, mo kí onílé bẹ́ẹ̀ ni mo kí àlejò. Ìbà Ọlọ́run Elédùmarè ọba àjíkẹ́ ọba àjígẹ̀ pátápátá parí ọlá olóòtú àjọbọ awakọ̀ mọ̀dàrú, ọba tó ṣẹ̀dá ayé, ọba tó ṣẹ̀dá òkè, tó ṣẹ̀dá alẹ̀, ọba tó ṣẹ̀dá ntí mi, ọba tó ṣẹ̀dá ntí omi, ọba tó lágbára lórí ohun gbogbo, ọba tó lè jí, ọba tó lè pa. Ìbà f'Elédùmarè ọba. Ìbà ọkùnrin, ìbà obìnrin, ìbà ọmọdé, ìbà àgbàlagbà, ìbà ẹ̀yin ìyá àfẹ́ gẹ́gẹ́ níyẹ. Jójújójú ẹyẹ rẹ mọ jẹ̀dọ̀jẹ̀dọ̀, ẹyẹ rẹ mọ ẹyẹ kan fòrà gàjìgì tó jójú ọmọ bí kìrìkìrì ni mo ṣe pè yín lẹ́yẹ rẹ mọ nítorí ṣe lájọ padà jẹ, nítorí ṣe lájọ pọ̀rọ̀ ẹyẹ lẹ́nu lẹ̀ ṣe lájọ sọpá ní ìdálẹ́ ara mi ní ìdálẹ́ yín ẹ mọ́ dalẹ̀ ni. Ìbà bàbá, ìbà yèyé, ìbà bàbá tí mo bá àṣírí ìpàdé ní ọ̀dọ̀ wọn. Bàbá mo kí yín. Ẹ̀yin àgbàlagbà ní tá a bá ń wówó lọ, tá a bá pàdé yìí lọ́nà, tá a bá ó yẹ ká padà lé nítorí pé tá a bá rí owó ọ̀ǹtàn yìí náà láfowó ọ̀hún rà. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ àṣírí tí mo fẹ́ fi ilẹ̀ lónìí, bẹ́ẹ̀ lọ̀rọ̀ rẹ̀ sì jẹ́. Àṣírí kan la gbọ́, bàbá kan la gbọ́ pé àṣírí kan wà ní ọwọ́ wọn, pé àṣírí sì ń jẹ́ dọ̀la. Àwa ikọ̀ ọmọ Gíẹ̀sì TV la bá kóra sí ọkọ̀. Ẹ jẹ́ wá bàbá yìí lọ, àti bá bàbá yìí sọ̀rọ̀, ṣùgbọ́n a rí i pé bàbá wọn fẹ́ yọ̀ǹda ẹ̀ fún wa ní orí kíní ọ̀dà. Ẹ jẹ́ wá bàbá lọ. A bá pera, à ń lọ lójú ọ̀nà la rí bàbá kan tí wọ́n pe Bágbè, ẹni tó bá mọ Bágbè dáadáa. Bẹ́ẹ̀ bá pe Bágbè nígbà tá a dé sẹ́kọ́nà, ṣé a gbé wọn àbí àwọn gbé arí pé bàbá yìí ti dàgbà, àbá mọ̀pá lọ́wọ́. Ọkàn mi kan ní ká gbé wọn. Àwọn tó wà ní tàjọ wà nínú kíní tàjọ ń lọ náà, wọ́n ní ẹjá gbé wọn, bóyá a gbà bẹ̀ kọjá, ibà wọn nìkan náà ni. Àbá dúró, a gbé bàbá yìí. Adé Ọlọ́run tẹ́lẹ̀, àwọn tó bá mọ iye àwọn ọmọ náà bí tí mò ń dárúkọ yìí dáadáa, la bá rí Olú Ọ̀rán. Èmi sì fẹ́ràn rẹ̀ tó pẹ́ tí mo ti jẹ Olú kàn yìí. Mo bá ní ẹ jẹ́ ń ra Olú Ọ̀rán o. Àbá dúró, àbá ra Olú Ọ̀rán. Olú Ọ̀rán yìí ni ara àwa àti bàbá sì ti ń ṣàwàdà bọ̀ bá a ṣe ń bọ̀ tẹ́lẹ̀. Olú Ọ̀rán yìí la wá rà ni bàbá bá ní Olú Ọ̀rán yìí a máa fi ṣe àṣírí awọ́rò kan. Àwọn jogún ẹ̀ lọ́dọ̀ ìyá bàbá àwọn ni. Awọ́rò yìí ó lágbára púpọ̀. Ó wúlò fún wòlíì, ó wúlò fún iṣẹ́ ńlá. Nígbà míì a máa ń fi dá ọjà. Bẹ́ẹ̀ ni ara mi bù máa sọ pé n táwọn wá lọ náà rè bàbá bó lẹ́ sì yọ̀ǹda kínní fún wa. Bàbá ní kí ló dé, kò sí ń tá mú wáyé, kò sí ń tá mú lọ́rùn. Bàbá ló dáa. A ní kí ni tá a fi gbà á. Ó lágbára púpọ̀. Mo rántí pé bá a ṣe kúrò ní Ọlọ́run tẹ́lẹ̀ tán tá a ti mẹ́nu lé ọ̀rọ̀ yìí ni mo ti wò pé bo láti rí sínápù rà tí a gbé fún bàbá. Ó kù díẹ̀ ká wọ Oǹdó la rí sínápù, àbára sínápù. Bàbá ẹ gbà, ẹ yọ̀ǹda kínní fún mi tinútinú. Bàbá ní iṣẹ́ wo lèmi ń ṣe. Mo ṣàlàyé fún bàbá iṣẹ́ tí mò ń ṣe. Bàbá ló dáa, máa ṣe fún yàn ni o. Àgbà ò ní tán lórí ẹ̀ bàbá yìí, Ọlọ́run ó jẹ́ kẹ́ gùn lẹ́mìí.
ẹ máa sàmí ní gbogbo ìgbà. Bàbá ní Awọ́rò táwọn yọ̀ǹda fún mi, Awọ́rò yìí kí n má ṣe iṣẹ́ mi mọ̀ láyé kó jó nìkan ni mo bá jókòó tì ní fi jẹun lọ́jọ́ alẹ́ ní Awọ́rò táwọn yọ̀ǹda fún mi yìí. Bàbá ẹ ṣé o. Bàbá débi tí wọ́n ti bọ́lẹ̀, bàbá tún sọ̀kalẹ̀ tán wọ́n tún padà, wọ́n tún sọ fún mi pé bàbá fẹ́ fún alówó ní kí bàbá máa lọ. Bàbá ní táwọn yọ̀ǹda wọn kí n má ṣiṣẹ́ mi mọ́ o, ó tó mi ń bó ṣe wà. Bàbá ní ọ̀dọ̀ àwọn ń bí Ọlọ́run ó gbàdúrà wa, Ọlọ́run yóò bá mi ṣe àlékún ẹ̀mí gígùn fún bàbá yìí. Bó l'Awọ́rò náà ṣe lọ, gbogbo nǹkan pátá ní ń fẹ́ àdúrà àti ìgbìyànjú o. Gbogbo nǹkan pátá ní ń fẹ́ àdúrà àti ìgbìyànjú. Ẹni tí ò jẹ́yàn kò sẹ́ni tí ó dà láàmú, ẹni tí ò ní gbìyànjú àti ò gbìyànjú àti ṣe nǹkan kan kò sẹ́ni tí ó dà láàmú, ẹni tí ò gbìyànjú àti jẹ́yàn kò sẹ́ni tí ó dà láàmú, ẹni tí ò ṣiṣẹ́ tí ò ṣàbọ̀ ní ìgbìyànjú tí mo sọ, tí ò ṣiṣẹ́ tí ò ṣàbọ̀, tí ò retí owó níbi kankan, tí ò ní ambition pé nǹkan báyìí lòun fẹ́ dì, ẹnì kankan ò lè dà láàmú. Ẹni tó bá ń gbìyànjú láti jẹ́ nǹkan tàbí tí ń jẹ́ nǹkan náà nà máa ń dà láàmú. Ọlọ́run ó gbà fún wa. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sọ fún pé obìnrin ní ó gbé dìde pé yóò pàdé obìnrin kan tó fi jáde láyé kó pàdé obìnrin yẹn. Ṣé àwọn tí wọ́n rí náà sí ṣé wọn àrí náà ni? Ifá sọ fún, wòlíì sọ fún, àfáà sọ fún, gbogbo wọn sọ fún, ṣùgbọ́n kó pàdé ẹ̀ tó fi jáde láyé torí pé kò tọ́ ni, nítorí pé tá a máa tọ́ ni, tá a bá tọ́ yìí máa ń dẹran onídìí. Níbi tẹ́lómi ó ti rọ́nà lọ ni wọ́n dúró sí dé. Tó bá jẹ́ bí tí ó ti ṣe jàgídíjàgan yóò yà kíákíá, ṣùgbọ́n bí tí ó ti rọ́nà lọ Ọlọ́run ó gbàdúrà wa. Báwo wá ni Awọ́rò yìí ṣe wá lọ? Àwọn àṣírí kọ̀ọ̀kan wà tá a máa fi sílẹ̀, tá a máa sọ pé bó bá ṣe lọ la sì fi sílẹ̀, nítorí pé ìkìlọ̀ ń bá ìmíì wá tá a máa sọ pé ẹ má béèrè. 09072793348 08061408254. Tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀ tá a ní pé kẹ́ ẹ béèrè lé lórí, ẹ pè wá, ẹ béèrè. Ọ̀pọ̀lọpọ̀ ò ní ráwọn ilé tá a ti fi sílẹ̀ tí ò ní béèrè nínú o. Èyí tí a wá fi sílẹ̀ tó jẹ́ pé nǹkan tẹ̀lé wá pé rárá o, má jẹ́ ó di tọ́rọ́ kálé o, tá a sì ṣèlérí pé rárá kò ní sí nǹkan tí ó jọ, tí tàbí eléyìí tó jẹ́ pé ó lè ṣèyàn ní jàǹbá tá a fi sílẹ̀ nítorí àwọn tó wúlò fún, tá a wá ní okùn nǹkan kan tá a fi pamọ́ nítorí pé bákan náà là á sùn, àlá tá a máa lá ọ̀tọ̀ọ̀tọ̀ ni eyín làwọn èèyàn ní àwọn kan mọ̀ sọ̀rọ̀ lé lórí. Èyí tó pé ohun tó ṣe dáadáa, ohun tó pé tí ò sí kankan tá a fi sí pamọ́ ń bẹ̀ wọn ò ní sọ̀rọ̀ lé lórí. Bí òye wọn ṣe mọ ni, tí wọ́n bá mọ ìyà tí àwọn bàbá wa, àwọn bàbá tí wọ́n ní àwọn àṣírí, ìyà tí wọ́n jẹ kán tó rí àṣírí mi ìgbà tí wọ́n sìn kó tó di pé wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí gbà ni wọ́n ní síbẹ̀, torí pé wọ́n á mọ iye àṣírí ni. Tá bá mọ iye àṣírí wọ́n á mọ. Ìmísí mọ́ ń sọ, tó bá béèrè lọ́wọ́ mi lẹ́ẹ̀kan tí mo dúró lóhùn, tó o bá ṣètò tó yẹ kó o ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, tó bá béèrè lẹ́ẹ̀kejì ní dáhùn. Àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn tó jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ wọn ò lè ṣe kán mọ́ fi dátà ránṣẹ́ pé àwọn lóòótọ́ wọn bẹ̀ wá ń ṣẹ́ wọn bẹ̀ wá ní nǹkan kan, ṣùgbọ́n wọ́n ní àwọn fẹ́ràn prógráàmù ìlọ́pọ̀ gan-an, wọ́n sì máa fi dátà ránṣẹ́ sí wa, wọ́n máa fi káàdì ránṣẹ́. Àdúpẹ́ lọ́wọ́ wọn, ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò lágbára àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá. Awọ́rò Sòlédẹ̀rọ̀. Ó yá, ẹ jẹ́ àjọ gbéra. Ṣé ẹ rí Awọ́rò yìí? Bàbá ní téèyàn bá dé ẹ̀yìn kùlé àwọn, àgùntàn tó wà ní oyún yóò tó 4 sí 5 tó wà ń bẹ lọ́wọ́lọ́wọ́. Ẹ bá ń wá àgùntàn tó bá ti gùn, a wà máa sọ àgùntàn yìí. Ṣé ẹ rí olú ọ̀ràn bíkíbi tẹ́ ẹ bá ti rí ẹ ti wà tí ó pọ̀, ẹ kò sí bó gbẹ kò sí nǹkan kan, tó bá gbẹ kò sí nǹkan kan rárá.
ṣe lọ́jọ́ tí àgùntàn yìí bá ti bímọ kó tó dìde ṣe mọ̀ pé tó bá ti kọ́kọ́ bí kó tó nàró ẹ ti gbé ẹ jù sínú agbada olú ọ̀rán tó pọ̀ ẹ dàlé lórí olú ọ̀rán tó pọ̀ ẹ dàlé lórí ẹ fàtàrí kan sí ẹ wá jó tẹ́ ẹ bá ti jó tán ẹ rọ̀ sọ́tọ̀ odidi àgbọn tó bá jábọ́ fún rẹ̀ àti adìyẹ tó lọ́mọ tó pọ̀ lẹ́yìn tí ń kó káàkiri táwọn adìyẹ yẹn ń sáré tẹ̀lé ìyá wọn lẹ́yìn adìyẹ yìí ẹ mú àti àwọn ọmọ ẹ kó sórí àgbọn yìí ẹ fàtàrí kan sí ẹ dè ẹ jó ó di méjì ewé rẹ̀kùrẹ̀kù àti eku tí ẹ̀bìtì bá pa a fi eku yìí sínú kínní a kó ewé yìí lé lórí a fi àtàrí kan sí a jó ó di mẹ́ta inú ọpọ́n afá ni mẹ́tẹ̀ẹ̀ta ó ti pàdé iṣẹ́ bá ti parí a kó mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ a wà tẹ̀ ní lédì mẹ́rìndínlógún tá bá tẹ̀ ní lédì mẹ́rìndínlógún tán a wà pín kínní sínú àdó mẹ́rìndínlógún a pín sínú àdó mẹ́rìndínlógún tá bá pín sínú àdó mẹ́rìndínlógún tán a wà kó jọ tá bá ti kó jọ a wà fi obì béèrè kí ni ó gbà ní tó bá fẹ́ gbà á fi fún ó sì yé àwọn ọ̀jọ̀gbọ́n àṣírí tó le làṣírí yìí o ṣùgbọ́n kò ní rí pakọ́sàn kankan bí tí ó kò mọ̀ ṣùgbọ́n kan tó kàn wà ń bẹ̀ ni pé ilé ìjọ tá a bá ṣe sí ilé iṣẹ́ tá a bá ṣe sí ṣọ́ọ̀pù tá a bá ṣe sí ibikíbi tó wù ká ṣe awọ́rò yìí sí a gbọ́dọ̀ máa kóyàn lẹ́nu jọ lẹ́ẹ̀kan lọ́dún ń bẹ̀ àwọn èèyàn ó jókòó èèyàn bíi 4, 5, 6, 7 sókè tí wọ́n ó jókòó tí wọ́n ó jẹun ó ti parí iṣẹ́ ń lọ ni tá a bá ti ń ṣe bẹ́ẹ̀ ilé di mẹ́rìndínlógún yìí gbólóhùn kan náà la máa pè sí tá a bá ti títí a rí i ká bíṣẹ́ yìí ṣe lọ nìyí o ọ̀rọ̀ tí a sọ sí nìkan nítorí tí iṣẹ́ yìí bá wà ní o ọlọ́run ó gbà fún wa gbogbo ẹ̀yin onígbìyànjú ọlọ́run ò ní da ìgbìyànjú yín lù yín láyà mọ́ sọ ẹ jẹ́ ká máa fàdúrà kún ẹ jẹ́ kí a máa fi àdúrà kún àníyàn wa ó ṣe kókó púpọ̀ ní nǹkan tá a bá ń ṣe láyé o ọlọ́run ó gbà fún wa ọlọ́run ò ní padà lẹ́yìn wa orí àkọ́kọ́ tẹ́ ẹ ṣe fún wa náà ní kẹ́ bá wa share program yìí ẹ subscribe sí YouTube channel wa Ọmọgíẹ̀sì TV 09072793348 08061408254 mo ti sọ iṣẹ́ yìí níbi tó gbà wá kò sí ìbéèrè lórí ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ó gbà fún wa ẹ bá share program wa Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò lórúkọ ti tèmi aka Ọmọgíẹ̀sì TV Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò ní péjì wa ní Facebook ẹ follow wa ní péjì wa WhatsApp nọ́mbà wa náà ni àwọn nǹkan tí ní àwọn nọ́mbà méjèèjì tá a sọ yìí òun náà lẹ sì lè pè wá sí ṣùgbọ́n tí ẹ bá ní ìbéèrè kì í ṣe lórí àṣírí yìí o ẹ bá ní ìbéèrè lórí àwọn àṣírí táwọn fi sílẹ̀ tó la ìbéèrè lọ ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp ọlọ́run ní padà lẹ́yìn wa mú kí wa o. aláwo mo kí yín mo ṣe bá fún gbogbo sọ̀rọ̀ pátápátá sọ̀rọ̀ pátápátá ẹ má jẹ́ ń tẹnu gbó bí ọwọ́ o Ọmọgíẹ̀sì TV mo ṣe bá gbá o mo ṣe bá Fájúnilọ́ o.